Ẹ ǹlẹ́ o, ẹ dẹ̀ káàbọ̀ sórí ìkànnì yìí. You are welcome back to my channel Leyin Itage níbi tá a ti ń review Yoruba movies fún wa. Kí ni ìta tún mú wá lónìí? Farademi ó ti ń show lórí Yorubahood. Farademi, kí ni rating fíìmù yìí? 8.5/10. This film stands strong on emotional depth and layered storytelling. Powerful performances from Kunle Afod and Ijagbemi. Relatable theme, money versus morality. Strong family tension and suspense. Farademi, a compelling, thought-provoking family drama that lingers after watching. Ẹ̀yin náà lọ wo Farademi lónìí, ó ti ń show lórí Yorubahood. Ẹ mọ̀ wá mọ̀ ṣe wá pé Lẹ́yìn Ìtàgé, we give you correct and better Yoruba movie. Òun là á máa mú wá fún yín. A fẹ́ kẹ́ ẹ waste data yín bá a ṣe ń rìn gbèrègbèrè nítorí tiyín lórí YouTube láti rí Farademi, a dẹ̀ farabalẹ̀ wò ó dáadáa ni. Àwọn òṣèré wo lẹ máa bá pàdé ń bẹ̀? Mimisola Daniels, Kunle Afod, Ijagbemi and Alakija Saheed àti ọ̀pọ̀lọpọ̀ superstars ni wọ́n ṣiṣẹ́ nínú movie yìí. Farademi, are you expecting part 2, yes or no? Can you rate this film 10/10? What can you rate it? Kindly drop it in the comment section below. Ẹ jẹ́ kí n tún lọ sórí YouTube kí n tún lọ wo nǹkan mi wá jàre. Títí ìgbà míì tèmi àti yín á tún fi pàdé, a ò ní jọ ẹni tí wọ́n ń wá o.